Suratul Ma'un. بسم الله الرحمن الرحيم Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. أرأيت الذي يكذب بالدين Ǹjẹ́ o rí ẹni tí ó ń pe ẹ̀san ní irọ́? فذلك الذي يدع اليتيم Ìyẹn ni ẹni tí ó ń lé ọmọ òrukàn dànù. ولا يحض على طعام المسكين Kò sì ní ìgbìyànjú láti bọ́ mẹ̀kúnnù. فويل للمصلين Ègbé ni fún àwọn mùnáfìkí tó ń kírun. الذين هم عن صلاتهم ساهون Àwọn tí wọ́n ń gbàgbé ìrun ní kíkí sí àsìkò rẹ̀. الذين هم يراءون Àwọn tí wọ́n ń ṣe kárí ni. ويمنعون الماعون Àti pé wọ́n ń kọdí ohun èlò